ẹ̀yin tèmi ọ̀rọ̀ ìjọba làǹdẹ̀ yìí ó ti wá fẹ́ tojú sú mi o. ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ wá yé mi mọ́ báyìí. ẹ dákun, ta ni àwọn òbí làǹdẹ̀? Bó ni ìyá làǹdẹ̀ wà? Bó ni bàbá rẹ̀ wà? Ta làwọn ẹbí rẹ̀ tí wọ́n fi ń wo làǹdẹ̀ níran báyìí? Torí pé ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni pé kì í ṣojú lásán mọ́. ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin obìnrin tẹ́ ẹ láwọn ọmọkùnrin nílé tí wọ́n sì wà lábẹ́ yín, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ mọ́ gbọ́ wọn lé wọn lórí láàárọ̀ kẹ́ ẹ mọ́ ṣàdúà fún wọn. àdúà tẹ́ ẹ mọ́ ṣe ni wípé wọn ò ní ṣìrìn, wọn ò ní ṣìyàn, wọn ò ní ṣilẹ̀tẹ̀, wọn ò ní ṣìyàwó fẹ́, wọn ò ní ṣiléyà, orí wọn ò ní gbàbọ̀dẹ̀, ayé ò ní yí kádàrá wọn padà ṣàìdá. ẹ̀yin tèmi, àdúà yìí ṣe pàtàkì, ó ṣe kókó. àtobìnrin àtọkùnrin ò ní ká máa gbàdúrà yìí fún. ẹ̀yin òbí, ẹ̀yin èèyàn, torí n tí ń ṣe làǹdẹ̀ yìí kò tiẹ̀ wá yé ẹnikẹ́ni, torí ó ní lónìí, òun ní ní gbogbo ìgbà. kí ló dé? kí ló ṣẹlẹ̀ gangan? kí ni ìṣòro arákùnrin yìí? làǹdẹ̀ yìí kan náà òun ni wọ́n fi ìyàwó rẹ̀ tí wọ́n fi play truth or dare game. ẹ̀yin èèyàn, tí wọ́n gba ìyàwó lọ́wọ́ rẹ̀ lábẹ́ òrùlé rẹ̀, òun ni wọ́n ti ń ṣe ìyàwó rẹ̀ báṣabàṣa. ẹ̀yin èèyàn, kó tó di wípé arábìnrin náà ó kúrò nílé. làǹdẹ̀ yìí kan náà òun ni wọ́n tún fi ọ̀rọ̀ ayé rẹ̀ tí wọ́n tún fi ṣe content. wọn ò tún wá fi ṣe content lásán, wọ́n tún wá lòun gangan fúnra rẹ̀ sínú content ọ̀hún, kó tó di wípé ó pariwo síta wípé òun ò mọ̀ nípa rẹ̀, òun ò bòun gbọ́, kó tó di wípé òun ṣe content náà. ẹ̀yin èèyàn, làǹdẹ̀ yìí kan náà la tún rí o, ló tún lòun ṣe fíìmù. ẹ̀yin èèyàn, ó lòun sanwó fún actor Ṣẹ́gun Ògúngbè, gbogbo wa la mọ̀. ọdún ni kì í ṣàìmọ̀ fún olóko. ó ti direct fíìmù oríṣiríṣi, ó ti produce àwọn ọ̀pọ̀lọpọ̀ fíìmù. ẹ̀yin èèyàn, ó lòun kówó fún arákùnrin yìí, ó lówó tó ń kó fún un, ó ló ń lọ bí 8 million. ẹ̀yin èèyàn, ó ní gbogbo àwọn actors èyí táwọn jọ sọ wípé yóò kó sínú fíìmù ọ̀hún, ó lóun ò rí o. ó ní gbogbo owó tó yẹ kó san fún àwọn tó pè wọ́n ní, ó lóun ò rí o. ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ rẹ̀, owó tó ń ti san fún actor Ṣẹ́gun Ògúngbè, ó lóun ló wá tún wá ń padà san fáwọn tó yẹ kí wọ́n gbéṣẹ́ òun jáde tí wọn ò gbéṣẹ́ jáde. ẹ̀yin èèyàn, ṣé léyìí ò ti wá pọ̀ jù báyìí? ṣé léyìí ò ti wá pọ̀ jù? àní kí ni ìṣòro làǹdẹ̀? kí ni tí ń ṣẹlẹ̀ sí làǹdẹ̀ gangan? ibo làwọn ẹbí làǹdẹ̀ wà? bó làwọn fámìlì làǹdẹ̀ wà? ìyá tó bí làǹdẹ̀ gangan tó dẹ̀jẹ̀ lé lórí, ẹ dákun, bó ló wà? ṣó sì wà nílé ayé yìí báyìí, èyí tí wọ́n ń wo làǹdẹ̀ níran? torí wípé eléyìí ti pọ̀ ju. ẹ̀yin náà wò ó, ẹ̀yin náà gbọ́ bí làǹdẹ̀ ṣe ń sọ̀rọ̀. ẹ̀yin tèmi, ẹ̀yin abiyamọ, ẹ̀yin náà gbọ́ lẹ́ni tí wọ́n gba almost 8 million lọ́wọ́ rẹ̀, ẹ tún wá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. ẹ̀yin tèmi, ẹ gbọ́. Yeah, you see this video. I don't want to do this video before, but I got to do it because of people that come into industry, so they will know what they are going to face. And please, maybe you don't produce before or you want to produce movie, I will beg you on one thing. Any money where you know say you know if you avoid to lose, I beg, don't carry and come movie industry, because it's a 50-50. o lè ṣe kó jẹ lọ, o dẹ̀ lè ṣe kó má jẹ lọ, ó depend ọwọ́ ẹni tó bá bọ́ sí. Please, before you comment on this video go long because I want to explain a lot of things. And before you comment, before you criticize me, please, I want you to put yourself in my shoe. I do a movie, Àṣírí Ìgbéyàwó, and I know a lot of people will be comment, ó fẹ́ fi promote part 2 ni. No, I'm not promoting anything. Let me bust your brain. I will not release the part 2. So if I not release the part 2, you will not even have my say, ó fẹ́ fi promote part 2 ni. I will not release the part 2. If I tell you how much I use shoot Àṣírí Ìgbéyàwó, you will say na lie. But I'm telling you now the truth. I spent about 10 million naira to shoot Àṣírí Ìgbéyàwó. But Ṣẹ́gun,
I always respect you. I will keep respecting you. Only be say I am disappointed in you. I swear to God. I'm sorry to say. I am very disappointed. Other drumming gun because me expect sodo yin rárá. Nígbà tí a bẹ̀rẹ̀ àṣírí ìgbéyàwó, mo kówó lẹ̀ normal bó ṣe yẹ kí n kówó lẹ̀. A dé bẹ̀rẹ̀. Ní location àṣírí ìgbéyàwó yẹn ni mo ti láti kọ́kọ́ ní issue bí káwọn actor má gbowó oúnjẹ. That's not professional. Mo wá wò pé àwọn actor náà bí mi pa tẹ́ bá ṣe torí tèmi àwọn ti lọ because àwọn ò understand. Èmi náà tó dẹ̀ sojú mi débi pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ fàjà mo ṣàfọgbọ́n ṣe because àgbàlagbà ni yín Bọ̀dá Ṣẹ́gun ẹ dẹ̀ ti ń ṣe fíìmù báyìí tẹ́ ẹ̀ ti ń ya fíìmù àwa sì ń wọ pátá lábúlé ni táwa ti ń wo fíìmù yín. So I give you all those respect. Gbogbo nǹkan tó yẹ kí n react sí everybody see as they go. Gbogbo nǹkan tó yẹ kí n react sí because of respect I have for you. I cannot react for it. Mo ṣá ń lo ọgbọgbọ́n ni mo fi ń ṣe. Gbogbo actor tí a jọ sọ pé a fẹ́ lò nínú fíìmù yẹn. We don't use them. A lò wọ́n. Okay. Di ọjọ́ tí a máa ya iṣẹ́. Mo sì ń béèrè a tún yaṣẹ́ lọ́wọ́ lágbájá ńkọ́ àwọn ń bọ̀ wọ́n fẹ́ dé títí ká ó jẹ́ páwọn ẹlòmíì là ń lò fáwọn sí kọ̀ọ̀kan. That's number one. Kò ń ṣe ibi tí mo ń lọ nìyẹn. Àti day 2 ni set ti fẹ́ stop. Owó tó kíní kan o. Bọ̀ kí la rí àtọ̀ wo láti lò nínú iṣẹ́ yìí yàtọ̀ sí Òkèlè Babati Yẹmí Ẹlẹ́sọ̀. Gbogbo àwọn Yẹmí Ẹlẹ́sọ̀ yẹn èèyàn mi ni wọ́n ò gbowó lọ́wọ́ mi èmi ni mo pè wọ́n Ìjẹ̀ṣà èmi ni mo pè Bàbá Aládìyẹ lẹ́yìn owó mọ́tò àwọn yẹn tí mo sọ́ọ̀tì Yẹmí Ẹlẹ́sọ̀ kò gbowó mọ́tò lọ́wọ́ mi lẹ́yìn pé mo kàn sanwó hòtẹ́ẹ̀lì wọn tán sùn mo ṣá débi wípé iṣẹ́ yẹn fẹ́ stop wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń béèrè owó sí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń sanwó sí débi pé owó yẹn wá jẹ́ 7.8 million tó jẹ́ tó bọ́ sí tó jẹ́ pé àwa fẹ́ bẹ́ẹ̀ a ṣe one location everybody ló understand the same bẹ́ẹ̀ là ń béèrè editor even manager mi ọ̀rọ̀ ẹ̀ fẹ́ di àṣejù débi pé ọ̀rọ̀ yẹn fẹ́ dídà pé where is editor day 3 editor never dey location mo dẹ̀ sọ fún yín pé mo fẹ́ tètè release iṣẹ́ yìí day 3 editor ti dé location where is editor ń bọ̀ ó lọ gba daṣẹ́ kan ni ó ń bọ̀ ní day 1 wọ́n ń bọ̀ ó ń bọ̀ ní day 2 ó ń bọ̀ ní day 3 a lò 6 days títí day 6 editor tó dé oko editor kí ló ṣẹlẹ̀ nǹkan kan báyẹn editor ó lọ àti gbà pé àti yàṣẹ́ tán 2 weeks a máa release iṣẹ́ ó kù ọ̀la ọ̀sẹ̀ kan mo sáà ní kí manager gba nọ́mbà editor yẹn manager gba nọ́mbà editor ó wá ń pe editor yẹn èmi náà mo gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ manager mo ń pè editor kí ló ń ṣẹlẹ̀ báwo ni iṣẹ́ ó ní iṣẹ́ ń lọ títí ó wá kù ọ̀la mo á sọ fún pé mo ń bọ̀ wá sábẹ́kúta lọ́la mo fẹ́ wá fojú mi rí iṣẹ́ yẹn màá lè mọ date tá a fẹ́ choose láti release iṣẹ́ ibẹ̀ yẹn lẹ́dítọ̀ ṣẹ̀ṣẹ̀ ti jẹ́wọ́ fún mi pé òun ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ what o ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ how kí ló ṣẹlẹ̀ ló bá ní pé kò tí side drive lọ́wọ́ pé kódà òun pe Bọ̀dá Ṣẹ́gun láti bí 4 days gbé kọ́ báwo ni hard drive tí ra fún ẹ ní hard drive ó ní kódà òun fẹ́ lọ kó memory card fún wọn tí iṣẹ́ wà náà mo ní memory card ní iṣẹ́ mi sí wà náà ní tẹ́tí mo ná bí 10 million sí inú memory card ló sì wà gbèsè dé kódà ẹni tó ní kámẹ́rà ó wá já ní ṣọ́ọ̀bù lánàá tó fẹ́ kó memory card lọ ló ń sọ pé láíláí kò lè kó lọ pé iṣẹ́ tó wà náà torí pé tán bá fi lè kó lọ báyẹn a máa delete iṣẹ́ yẹn dànù kan tó fi yàṣẹ́ mi ibi ẹ̀rù ti bà mí nìyẹn mo bá pè kí ló ṣẹlẹ̀ mo pe PM Bọ̀dá Ṣẹ́gun kí ló ṣẹlẹ̀ editor ní òun ò tí mo pe Bọ̀dá Ṣẹ́gun ò gbé kọ́ mo pe PM editor ní ò tí sí hard drive lọ́wọ́ gbogbo owó kíní mo ti san wọn ò mọ PM ọmọ tán lè sọ to God maybe mo nídìí láti tún ṣe the another 250,000 fún editor láti ra hard drive gbogbo owó tí mo ti san tẹ́lẹ̀
editor jọ tètè bá mi bẹ̀rẹ̀ sẹ́ ó dídí ọ̀sẹ̀ méjì láti waste báyìí ó yá kíní tán máa ń yọ BTS àwọn tán máa ń pe BTS pẹ̀lú owó tí mo san ni pe BTS sí location bẹ́ẹ̀ ni mò ń béèrè BTS ń bọ̀ lónìí BTS ń bọ̀ lọ́la ìgbà tó di last day ni mo ṣẹ̀ṣẹ̀ pé BTS mi fúnra mi lábẹ́kúta pé báwo la ṣe máa yàṣẹ́ táà ní rí picture kankan post nígbà tí mo ti rí pé bí gbogbo ẹ̀ ti ń lọ ni mo ṣẹ̀ṣẹ̀ fún BTS ní another money lọ́wọ́ ara mi ní gbogbo owó tí mo ti san fún yín editor jọ gbà mí báwo ló ṣe fẹ́ ṣe jọmọ́ báyé mi jẹ́ báwo ló ṣe lè sáré bá mi edit iṣẹ́ ìṣàtúà àti waste ọ̀sẹ̀ méjì editor náà ò lè edit iṣẹ́ kí ló ṣẹlẹ̀ ó lóun ò tí ì gbowó wọ́n èèfún ẹ ní owó sẹ́yìn bá mi sírú ẹ o mo ní láti tún sẹ́ndì owó 150k fún editor lọ́wọ́ ara mi pé tí sẹ́yìn bá tó bá ti edit ẹ̀ tán máa balance mo tún ní láti sẹ́ndì 150,000 sí editor lẹ́dítọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo location tá a ti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ó yẹ kí editor wà ní location bá a ṣe ń ya iṣẹ́ kó máa edit kó lè fún wa ní clip tá a ti kọ́kọ́ máa post láti fi polówó mi rí gbogbo yẹn láìsí pé mi ò sanwó bó ṣe yẹ kí n sanwó láìsí pé mo jẹ yín lówó gbogbo àwọn actor tá a jọ sọ wípé a fẹ́ lò mi rí wọn bẹ̀ mi ì dẹ̀ tún fi yẹn mi ì fi ṣèbínú mi ì tún bá yín jà ẹ̀sà wípé sẹ́yìn tí ń wo bọ́rọ̀ owó ṣe tó tẹ́ mi lọ gbogbo àwọn actor tó wá lọ́dọ̀ mi àwọn inú owó tí mo fún wọn kọ́nà ti ṣe o èmi ní hòtẹ́ẹ̀lì oúnjẹ ọ̀dọ̀ mi ni mo ti ń sọ ìyẹn now mo wá pe bọ̀dá Ṣẹ́gun pé mo fẹ́ ṣe premier as director ẹ̀dẹ̀ ní òkè pé kò sí wàhálà pé ẹ máa pè mí padà pé ìjọ wo mo ní Sunday òkè Ṣẹ́gun díẹ̀ ní ẹ pè mí ẹ wá sí premier yẹn a ṣe premier tán ẹ pè mí ẹ tí ẹ béèrè pé àfà báwo ló ṣe ń lọ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní industry lélẹ̀ ẹ̀dẹ̀ máa ní kéèyàn máa sọ̀rọ̀ ọ́ ádàbùn pé èèyàn kọlu èèyàn out a ṣe premier tán nígbà tá à ń ya iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n mi kan wá bẹ̀ ó máa ń ta ilẹ̀ tó bá jẹ́ pé mo hùwà burúkú sí ni tí mo fi deserve gbogbo ilé ẹ̀gbọ́n mi yẹn tún bi mí pé làǹdẹ̀ báwo ni ó ṣe ń lọ mo ní ó ń lọ dáadáa mi sáà ní sọ fún ọ pé kò tẹ́ mi lọ́rùn mo sáà ń fọpọlọ gbé mo ní ó ń lọ dáadáa ẹ̀gbọ́n mi yẹn tún fún yín ní ilẹ̀ 1 plot nígbà tó di ọ̀sẹ̀ kejì tí a parí iṣẹ́ pẹ̀lú bí gbogbo rògbòdìyàn tún ṣe ń ṣẹlẹ̀ lẹ́tún ṣe send message voice note sí mi pé làǹdẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ yẹn o wọ́n ti lọ fún mi nílẹ̀ yẹn wọ́n ti fi hàn mí wọ́n dẹ̀ ti fún mi ní receipt lórí iṣẹ́ àṣírí ìgbéyàwó iná ni o wọ́n dẹ̀ ti fún mi ní receipt ẹ̀gbọ́n mi yẹn dẹ̀ fún mi nílẹ̀ 1 plot ẹjọ́ ṣé burúkú ni mo gbogbo nǹkan tí mò ń ṣe because I don't understand now mo a fẹ́ release iṣẹ́ màá pè yẹn ní gbé kọ́ àwa fẹ́ release iṣẹ́ mo pe PM pé ó náwọn capsule tó máa kọ tí wọ́n máa kọ gbogbo orúkọ àwọn crew mi sáà dá àwọn crew mọ̀ ẹ̀yin ni mo ní kẹ́ ẹ̀ handle gbogbo ẹ̀yin lẹ morúkọ crew kí ẹ fún mi lórúkọ àwọn crew kí n lè kọ sí capsule pé bí sẹ́sẹ̀ máa jáde DOP director kankan di ọ̀la mo pè dìgbà tí mo fẹ́ fi post iṣẹ́ yẹn PM ò rí orúkọ àwọn crew provide fún mi di bí mo ṣe ń sọ yìí díjọ́ tí fíìmù máa jáde ìpolówó tí àwọn èèyàn tán fi máa ń polówó pé fíìmù tẹ̀ ń bọ̀ lọ́nà ní ẹ̀dí tó tí ì rí yọ fún mi kí ló fà á ó ní ó ti bọ́ sí rush ọ̀nà ti bọ́ sí rush ẹ wá fíìmù yẹn wá jáde tán ó tún wá jáde yàtọ̀ sí Òkèlè àti Babati àti Jésà kẹmọ́ lè bá mi bọ̀dá Ṣẹ́gun fúnra yín tẹ̀ dírẹ́tì fíìmù yẹn mo wá ń wò pé kí ni mo ṣe fún bọ̀dá yìí kí ni mo ṣe fún yín ṣé mo sẹ̀yìn náà don't just understand tí n bá sẹ́yìn gan kò yẹ kó le tó yẹn ẹ tẹ̀ máa pè mí ẹ níbi kan tẹ dúró I don't understand gbogbo àwọn actor tẹ kùlò lọ́dọ̀ yín pátápátá àti crew from A to Z kò sí ẹnì kankan tó fi iṣẹ́ yẹn sí story lásán débi pé máa post ẹ̀ níṣẹ́ tó jẹ́ pé mo san owó fún àwọn crew yín gan lásán ìrò bí wọ́n tiẹ̀ sọ̀rọ̀ pa àbá post ẹ̀ tí n bá tiẹ̀ sẹ̀yìn àbí wọn kankan business lélẹ̀ ẹ̀ tiẹ̀ máa ń pé adúrò owó tí bọ́bọ́ iná
certain millions ọmọdé owó ni. The reason why I'm making this video, ìgbà tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ sẹ́yìn kò ń ṣe bá a ṣe sọ lélẹ̀. The reason why I'm making this video, torí ìwọ tó ń bọ̀ tó fẹ́ produce movie, owó tó bá ti mọ̀ pé o lè lose, má jẹ́ kán tán ẹ̀ pé kò fi ya fíìmù o. But tó bá ti mọ̀ wípé 50-50 tọ́lọ́run bá ṣe tó fi 5 million tó fi pa 20 million, ó mọ̀ pé gain ẹni. Tó dẹ̀ fi 5 million tó fi pa 50,000, ó máa ń ṣẹlẹ̀ ní industry dáadáa. But Brother Segun, I swear to Almighty Allah, I respect you a lot, but I was so disappointed. I was so disappointed. I mean, believe pé mo deserve ilé lọ́dọ̀ yín. Bye.